Olúwalémọ̀rè ọba tẹ́rẹ kára yọba rẹ̀ gbèsè kò bá lọ́nà ọba lọ́nà tó lómi àtúnà ìjẹra mi Olúwalémọ̀rè ìbálẹ̀ ni ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ wò mí ẹ jẹ́ ká lọ gbìyànjú sẹ́yìn iṣẹ́ àwọn àgbàlagbà ni Atude tó ń ṣiṣẹ́ fún ẹ̀bà àgbàlagbà ni ọmọ ìyá mi báwa láti máa ṣiṣẹ́ yìí ẹ lọ wá èso akọ̀bẹ́pẹ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ kó sínú apẹ ẹ wá mú dídí atare tó gbó dáadáa ẹ mú sí lórí iṣẹ́ ìdájú kò tẹ́ bá mi share fídíò yìí bá mi share ọmọ ìyá mi tó bá ti mú lulú wàá mú epo ọ̀bọ̀ wàá fi odó àfi pápọ̀ àbí kó fi ọlọ́ kó pápọ̀ pẹ́ wàá kó lé lórí wàá ti kó lé lórí ọmọ ìyá mi wọ́n wá jó bá ti wá jó wàá rọ́ sínú ìgò funfun wàá rọ́ sínú ìgò funfun ọmọ ìyá mi wọ́n wá máa fi fọ́ ẹ̀kọ mu díẹ̀dẹ̀ kì í ṣe ẹ̀kan là ń lò ó èèyàn kan ló ń lò ó kì í ṣe èèyàn méjì mẹ́ta o èèyàn kan ló ń lò ó because olè máa béèrè question lọ́wọ́ mi so bá ti wá síbẹ̀ yẹn wàá máa fi fọ́ ẹ̀kọ mu bóyá alẹ́ bóyá àárọ̀ kùtù o lè lò láàárọ̀ kùtù o lè lò lálẹ́ iṣẹ́ ìdájú tested and confirmed ni iṣẹ́ ìdájú ó dájú ṣákáṣáká ẹ lọ yẹ ká lọ lò ó tún ẹ fún Atude ó ṣe fún àgbàlagbà tí èèyàn fi ń rí owó ọ̀nà àlàfo gbogbo wa o àdúrà gbọ́gbà ọ̀nà àlàfo rírí ayọ̀ àtúwà lọ́wọ́ o sí lè mẹ́ babaláwo nǹkan tó sáà God bless you ire o kàkà.